tèmi nílé mo kí n káàbọ̀ sórí ètò yín ètò wa sọ́tiẹ̀ orúkọ tèmi ni Àjàyí Damilola alákíọ̀kẹ́ ọmọ ọlálọ́mí ọmọ abíṣojókọ ìjàkadì lóró tọ̀fàtọ̀fà èmi ni ọmọ ìjàpọ̀n tí wọ́n ń jà lọ́fà ẹ mọ̀ wípé mi ò dá wá sí orí ètò yìí mo wà pẹ̀lú Ejire ará ìṣokùn ẹ jẹ́ kí àwọn ará ilé rí yín náà ọ̀gá láǹtí bẹ́ẹ̀ ẹ̀yin tèmi ẹ mọ̀ bí a ṣe ń ṣe lórí ètò sọ́tiẹ̀ lẹ́tọ̀ ètò ní sọ́tiẹ̀ Damisco kí ló ń ṣẹlẹ̀ ẹ mo wà pa mo gálà ń ṣáná kí n máa fẹ́ ṣe báyìí kí máa ṣáná wọlé ojú gbogbo àwọn viewers ó ṣàfẹ́ kí máa glitter ó fẹ́ ya ojú wọn. máa glitter ni o lónìí ẹ wo ló ń ṣẹlẹ̀ mo gallant mo spicy sọ́tiẹ̀ lẹ́tọ̀ ètò ní sọ́tiẹ̀ káwá sọ́ti wa lẹ́nu àtúnṣọ ìdájọ́ fẹ́ sọ lẹ́nu. tó mọ̀ ká àlejò wà lórí ètò lẹ́nu àlejò ńlá èèyàn ńlá ẹni ńlá ló ń ṣe ohun ńlá. Dami kí ló fẹ́ ká sọ ń palẹ̀ ni kí ló wá sí ẹ lọ́kàn lónìí torí mọ̀ ó pọ̀. ó pọ̀ well nǹkan tó wá sí mi lọ́kàn tí mo rò wípé ó yẹ ká sọ òun ni àṣà àti ìṣe ìyàwó ní ilẹ̀ Yorùbá báwo ni a ṣe ń ṣe ìyàwó nílẹ̀ Yorùbá ìjẹ́ ìyàwó tá à ń ṣe nílẹ̀ Yorùbá nísìnyí ṣe bó ṣe ń ṣe láti ilẹ̀ nìyẹn àwọn kan wo láti yọ kúrò àwọn kan wo láti fi kún àwọn kan wo láti fi spice ẹ̀ up. àti pé ṣó ní ìwúlò nísìn torí ìṣe àtàṣà tá à ń sọ ṣé kò ń ṣe wáyé àtijọ́ gan ló yẹ ká máa ṣe àtàṣà yẹn ṣó yẹ kí ṣe àtàṣà gan kó ṣì ìwádìí sí ṣó yẹ kó ṣì ìwádìí sí. ẹni tó bá sọ lẹ́nu yóò ṣàpòyà kọ ni ó yẹ kó ṣì ìwádìí Dami ó yẹ kó ṣì ìwádìí sí. Dami tó bá wórí ìtọ́ ń sọ pé èèyàn fẹ́ wọnú ilé kan wọ́n ń fọ ẹsẹ̀ wọn ń ṣe lórí ilé mi tèmi mi ò. ìdálù níṣèlú o bí a ṣe ń ṣe níbí ṣó ní mínì ó ní mínì ẹ kì í sọ kan fi àwọn kọ́kọ́ tí a ṣe mọ́ òun ló fa bipolar òun ló fa depression òun ló fa insanity. bí kíni ni pé wọ́n ń fọ ẹsẹ̀ ìyàwó kó tó wọnú ilé. yàtọ̀ sí ẹsẹ̀ ìyàwó fífọ̀. ìyẹn lèmi dúró lé lórí lọ́wọ́ ẹ̀. àwọn kọ̀ọ̀kan wà láyé tó ṣe wípé tó bá sọ pé bó ṣe ń ṣeré ẹ má jẹ́ ká jẹ́jà. mo gbà. ẹ jẹ́ ká ṣe bó ṣe ń ṣe. ṣé bó ṣe ń ṣe ń gbà yẹn. ó lè rí bó ṣe ń rí. mo tún sọ ṣé nísìn ṣe ṣé ó ní mínì sìn. ìdí tí ò ṣe ní mínì ni wípé àti sọ ilé nu àti sàpòyà kan. àwọn ta ló ń fọ ẹsẹ̀ fún tó ń sunkún ìyàwó tó ń ṣe kí gbogbo ẹ̀ ló ní mínì tá bá béèrè ìtàn wọ́n máa sọ fún wa ìdí tí wọ́n ṣe ń ṣe bẹ́ẹ̀ mọ̀ pé àwọn ìdílé míì wà wọ́n ní peculiarity ìyàwó tiwọn báyìí la ṣe ń ṣe níbí ó dẹ̀ máa ní ìdí tó ṣe ń ṣe bẹ́ẹ̀ irú ọ̀dọ̀ wa mo ti gbọ́ rí wípé tí ọba kọ́kọ́ bímọ ó gbọ́dọ̀ jẹ àtẹ́ fún like 7 days ẹ mọ̀ kan tán pè látẹ̀. ó gbọ́dọ̀ jẹ àtẹ́ torí Ọlọ́run kí ní 2023 kí ni ẹ wá máa gbọ́ ẹ mọ̀ báwo àti ẹ wá jẹ àtẹ́ mú báyìí ṣùgbọ́n ẹ jẹ́ kí n sọ fún yín mẹ́wàá ń ṣẹlẹ̀. Dami ẹ bèé pé kí ló ń ṣẹlẹ̀. kí ló ń ṣẹlẹ̀. thank you. àwọn ọmọ tí a bá rí nísìn tó jẹ́ wípé wọn ò ní tí ìgbó wọn ò ní tí ìtọ̀ wọn máa jẹ ìmí nínú wọn àwọn nǹkan tó yẹ kó ṣe fún wọn. kò ń ṣe pé nǹkan tó ń pò mú ló fà ìmí ò kì í ṣe nǹkan tó ń pò mú. kámi máa jà lórí ètò lẹ́nu tí Barrister bá dé ṣá lórí ètò bóyá lè máa jà gidigidi. because èmi sì dúró lórí wípé àṣà wa àti ṣe wa a ò gbọdọ̀ fi sílẹ̀. lórí àṣà àti èmi ò ní ká má ṣe bọ̀ iṣan ta máa ń ràn sí. iṣan yẹn gangan ló necessary ayé ta wà ní àwọn Gen Z generation wọn ní kankan ṣe rárá ṣùgbọ́n tá a bá ránṣọ mọ́ a máa sọnù àwọn òyìnbó. bá ṣe ránṣọ tó náà ni divorce gbogbo ẹ̀ ń ṣe kíní sí méjì. nǹkan tá a fi ní divorce ni wípé a ṣe bí wọ́n ṣe ń ṣe gbogbo ala ti sọ pé cut wedding mo fẹ́ ṣe mi jẹ́ kí nìkan ìgbà yẹn tí wọ́n ṣe nǹkan tó yẹ kó ṣe divorce mélòó lè rí àwọn ìyá wa nígbà yẹn wọ́n jókòó tọkọ wọ́n dúró tọkọ education gan pẹ̀lú sọ́ọ̀tì ẹ̀ lè ètò ní sọ́ọ̀tì ẹ̀ máa dé dábàá bára wa fà àmọ́ inú mi dùn pé ẹni tó ní làákàyè tí wọ́n mọ̀ ń pa nǹkan tí à ń sọ̀rọ̀ nípa fẹ́ sọ yìí tí wọ́n máa sọ bó ṣe wúlò sí láyé sí wọ́n bọ̀ lórí kíní. àlejò wa ti wà lórí ètò báyìí Barrister Káyọ̀dé Olumide Omoshebi bàbá ti wà lórí ètò pẹ̀lú wa a kí yín káàbọ̀ sórí ètò. amòfin ẹ fa amòfin yẹn sí. tún kí ni yẹn pè. amòfin. tún pè. mo ṣe ń pè ẹ́ dẹ̀ wá ń dùn. amòfin ẹ káàbọ̀ sórí ètò wa. mi ò mọ̀ nǹkan tí. ẹni tó bá mòfin ò gbọ́dọ̀ rúfin. gbogbo alámòfin gbogbo alámòfin. àwọn táwọn mòfin pọ̀ o. àwọn táwọn mòfin pọ̀ o. ẹ káàbọ̀ sórí ètò. ẹ ṣé gan. ẹgbọ́n nǹkan tí Dami sọ lẹ́ẹ̀kan ní wọ́n fẹ́ ká sọ̀rọ̀ nípa culture àti traditions nínú marriage báwo ló ṣe sọ lédè Yorùbá yẹn náà. mo sọ wípé àṣà àti ìṣe ilẹ̀ wa àṣà ó ní àti í ṣe ìṣe pẹ̀lú ìgbéyàwó báwo la ṣe ń ṣe é. Barrister
kẹ́ tó bọ́ sórí ètò èmi ti sọ pé ọ̀pọ̀lọpọ̀ wọn ìṣe àṣà tó máa ń sọ yẹn èmi ò rò bí pé owó ẹ rílì ní nǹkan kan tó ń ṣe láyé ìsìn àwọn dámì ń sọ pé ó sì ṣe gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ pé ó mọ bó ṣe lọ gangan ẹ tọ́ wa sọ́nà kí lẹ fẹ́ sọ sí nǹkan tá a sọ yìí. Well, àṣà àti ìṣe jẹ́ tradition àti culture and ìgbà tá a wò ó pé okay ibo ni tradition yẹn gangan tó ti bẹ̀rẹ̀ ló ti emanate ibo ló ti ọwọ́ ta ló ti jáde because kò sí àṣà àti ìṣe tó jẹ́ àmútọ̀runwá ayé ni gbogbo ẹ̀ ti bẹ̀rẹ̀ so tẹ́ bá wo dictionary á sọ fún yín pé nǹkan tó ń sọ from generation to generation so tradition ó mean nǹkan tí bàbá sọ fún ọmọ ọmọ sọ fún ọmọ ọmọ di bàbá ó tún sọ fún ọmọ tiẹ̀ so àṣà ó jẹ́ nǹkan tó gbé láti generation tó kàn pass so nǹkan tó dẹ̀ ṣẹlẹ̀ ni pé nǹkan tó jẹ́ pé mò ń sọ fún ẹ ìwọ ń sọ fún yàn kò sí wọ́n ṣe lè verify kò sí because so ẹ lè lọ síbi kan tó jẹ́ school tradition wípé ibi ni school of and tradition tẹ́ bá wo ibi tó ti bẹ̀rẹ̀ àwọn tó kọ́kọ́ dé area àwọn tó dé tó tẹ̀bẹ̀ àwọn ló máa bẹ̀rẹ̀ àṣà pé òkè o níbí yìí o bí a ti ṣe máa ṣe nìyẹn so ó wá jẹ́ kí ó tún affect bí wọ́n ṣe ń múra oúnjẹ tó ń jẹ tẹ́ bá rí Ọ̀yọ́ ẹ rí i pé mímúra wọn etí ajá ẹ dé Oǹdó àwọn èèyàn tó kọ́kọ́ débẹ̀ ló determine lọ sọ pé òkè o àṣà wa nìyí o àṣà máa ṣe rè èèwọ̀ wa lélẹ́yìí máa jẹ́ ọ àná ó wá jẹ́ nǹkan tó ń rí gbà yẹn tí wọ́n mọ tó hàn lè túmọ̀ òun ló fi ń ṣe taboo wọ́n fi ń ṣe èèwọ̀ nǹkan tí wọ́n mọ bó ṣe jẹ́ ẹ wo àwọn tó ń pa ìbejì àwọn olórí dókítà ń gbà yẹn tó jẹ́ pé wọ́n bímọ kọ̀ bímọ kan ìmí ìtújáde ó jẹ́ nǹkan tí wọ́n rí rí so wọ́n sá wọ́n lọ pé olórí awo wípé kó wá wo nǹkan tó ṣẹlẹ̀ wípé ọmọ méjì jáde làwọn yẹn sọ pé kò possible tó dé wọ́n wò ìkíní ó jọ ìkejì wípé àjọ̀nú leléyìí máa jẹ́ kan pa wọ́n nítorí wọn rí rí wọn mọ̀ pé embryo lè pín sí méjì nínú obìnrin wọn ò tí lè explain nìyẹn nìkan wá lọ bí mẹ́ta so àwọn nǹkan tó ń sọ pé èèwọ̀ nígbà yẹn nǹkan tí wọn ò lè explain òye dẹ̀ ti wá wà ń sìn so nǹkan tí gbà tí Mary Slessor dé ńgbà yẹn tó rí tó ń pa bèjì tó wá sọ fún ẹ pé normal thing ni kì í ṣe èèwọ̀ kì í ṣe òrìṣà wípé normal thing ni wípé ṣèbájá ń bí márùn-ún ajá ń bí ṣe pa ajá yẹn gbà yẹn làwọn wá wò pé òkè lọ́ fi stop but gbogbo àwọn tó ti pa ń kọ́ wọ́n ti lọ so àwọn èèwọ̀ tó jẹ́ pé àwọn nǹkan tó jẹ́ pé wọ́n lè explain lọ́ fi ṣe èèwọ̀ àwọn oúnjẹ ìmí ẹ̀rí pé wọ́n sọ pé ẹ lè jẹ àwọn tó bẹ̀rẹ̀ wò pé báwo la ṣe lè máa jẹ ajá bó tẹ́ bá lọ síbòmí ajá nǹkan tó ń jẹ tó jẹ́ pé wọ́n tó bá yan báyìí. Barrister mo like àwọn taboos tẹ jẹ́ ká understand pé àwọn tó kọ́kọ́ débì kan náà sọ déwò ọlá pé wọn ò dẹ̀ mọ nǹkan tó bí nǹkan tí wọ́n rí they can't really comprehend ṣùgbọ́n nǹkan tí à ń sọ gangan ni wípé àṣà ìyàwó bá ṣe ń gbé ìyàwó jọ̀jọ̀ ṣe mọ̀ pé tó bá fẹ́ ṣe ìyàwó ní ìgbà yẹn in fact it comes with so much joy everybody in the neighborhood everybody mamado wọ́n fẹ́ ṣe ìyàwó ń bẹ̀ yẹn we come together as a family we come together as a community láti sin ọmọ lọ ilé ọkọ àṣà yẹn nísìn does it still hold water ìjẹ́ ó yẹ ká tiẹ̀ ṣe preserve irú àwọn àṣà bẹ́ẹ̀ yẹn because èmi dúró pé àwọn àṣà yẹn àgbọ́dọ̀ jùlẹ̀ nǹkan tó ń jẹ́ kí a ní sanity nǹkan tó ń jẹ́ kí àwọn èèyàn sì ní iota of trust and belief nínú ara wọn
àwọn nǹkan tó ń bring wa papọ̀ nìyẹn ṣó tó bá tún pa fẹ́ sọ ilé inú kí ló máa kù. ọ̀rọ̀ yín yé mi kò yẹ ká sọnù gbogbo ayé ló ní culture ló ní tradition ìlú òyìnbó ní Japan ní India ní ẹ̀rí culture wa ní bá ṣe ń múra ní oúnjẹ tá à ń jẹ ní bí àwọn obìnrin ti ṣe ń ṣe irun tó ń ṣe ẹ ti mọ̀ pé tẹ bá ti wọlé ẹ sọ pé Chinese lélẹ̀ tẹ bá wọlé ẹ sọ pé Europe lélẹ̀ but ibi tí problem ti wà ní ìgbà tí tradition àti culture bá wá sóyàn mú tó jẹ́ pé àwọn ló máa yàn fún ẹ kì í ṣe ìwọ ló máa yàn fún rẹ ibi tí tradition ti wá hold right to choose ẹ̀rí ẹlòmíì láàrin ọkọ àti ìyàwó kì í ṣe pé ọkọ ló ní problem kì í ṣe pé ìyàwó ló ní problem but tradition ló ní problem tẹ bá yọ tradition kúrò àwọn méjèèjì ò ní problem bàbá sọ pé bá ti ṣe ń ṣe ń bì yẹn àwọn ilé àti pé bá ti ṣe ń ṣe níbi so ta ni gangan ló bẹ̀rẹ̀ bá ti ṣe ń ṣe nǹkan tèmi wá sọ sí pé ṣé ẹni tó wà 400 years ago ló máa pàṣẹ fún àwọn tó wà láyé nísìn àwọn tó ti kú lọ́yìn sọ̀rọ̀ nínú òkú tó ń di àwọn alààyè mú tí wọ́n lè lọ so ẹ wo case kan tí ẹ ṣe ọkọ àti ìyàwó wọn lọ́mọ 4 ìjà ṣẹlẹ̀ ọkọ sọ pé òun ò ṣe ìyàwó lọ wọn lọ after about 8 years tán ti pín wọ́n wá pàdé ní pàtí kan ní ìyàwó ṣàwọ ọkọ ò tètè rí ìyàwó òwò àwọn ọ̀rẹ́ ló sọ pé ọkọ ẹ̀kọ́ yẹn wò after ẹnìkan tap ọkọ wípé ìyàwó ló jókòó síbẹ̀ yẹn ó sọ pé ta ni ìgbà tó ríra wọ́n ṣáàjú wọ́n kíra wọn after some time wọ́n ṣáà tí wọ́n ti fẹ́ máa lọ wọ́n ṣáà rìn wọ́n kíra wọn wá báwo ní kíní kan ilé ìwò pé ó ti sanra sí ó ti ṣe kíní sí wọ́n á bẹ̀rẹ̀ ọ̀rọ̀ pé so ẹ̀ tí ìfẹ́ yàn ní ṣé ìyàwó yín dà èèyàn sọ pé ọkọ yín dà after wọ́n á ṣàbẹ̀rẹ̀ argument pé ìwọ ló fa kíní ìwọ ló fa wọ́n á argue títí àwọn èèyàn tó fi wọ́n lẹ̀ bẹ́ẹ̀ but wọ́n á settle wípé ilé wa sọ pé no ó sọ fún yàn báyìí ni ẹni ló sọ fún mi ìyẹn sọ pé ó ti òun ò ràn ibi tí wọ́n wá lọ sílé ẹni tí ó sọ wọ́n wá rí i pé ìjà tó pín yẹn kò tiẹ̀ ní basis wọ́n wá decide pé wọ́n máa padà wọ́n tiẹ̀ ti padà ọkọ bá pe àwọn ẹbí uncle olórí ẹbí wọn pé actually òun kàn fẹ́ sọ fún yín pé òun àti kìíní ti padà ìyẹn ṣe sọ pé ẹ lè padà sọ pé kí ló dé ó sọ pé ní ìlú wa tẹ bá ti pín ẹ lè padà ìyẹn sọ pé ọmọ tó ti bí ti kó ó ti ju 20 years old ọ̀wọ́n ṣọmọdé pípa ṣèbí èmi mo fẹ́ èmi mo lé èmi mo sọ pé kó tún padà ń sọ pé ọ̀sẹ̀ pé ó ti o in fact ìyẹn sọ pé bóun ṣe ń sọ̀rọ̀ èyí ó sọ pé ẹni tó ti kó wọlé tó ó sọ pé bóun ṣe ń sọ̀rọ̀ ẹ̀ kó kẹ́rù ẹ̀ jáde ní ọwọ́ àṣà ó sọ pé nílẹ̀ wa tó o bá ṣe báyìí ló máa ṣẹlẹ̀ ọmọ yín àkọ́bí máa mo bá wò pé tátí ẹ̀ ló ń pàṣẹ so wọ́n á bá mi mo sọ pé kí ló ṣẹlẹ̀ wọ́n sọ pé ọmọ máa bẹ̀rẹ̀ sí sick mo á wò pé irú ìlú wo ló máa sọ pé èèyàn gbọ́dọ̀ parí ìjà Kogi ló ti wá mo á wò because èmi ò gbọ́ rí so mo á wo ìyàwó mo sọ pé ẹ fẹ́ràn ọkọ sọ pé pípẹ́ àtìgbà tó tiẹ̀ ti pínyà òun ò ní anybody òun ti gbà wípé ọmọ 4 òun ṣàlọ́ ni ọkùnrin náà sọ pé òun ò tiẹ̀ wípé ẹni wípé tí gbogbo wọn bá máa kú wá kú wípé a máa wà ń bì wọ́n sọ pé kọ́ pé kọ́ fi sí wọ́n sọ pé kí ló dé ọkùnrin tá à ń pè ó ti dé kò sọ pé kọ́ dúró òun ti fẹ́ẹ́ délé wọn ó lè tó yìí lórí ọ̀rọ̀ yìí náà ó dé ilé ó sọ pé kí ìyàwó dìde kó jáde ọkọ sọ pé kí ìyàwó jókòó ọkọ bá sọ pé mo ń wò yín pé olórí ẹbí nìyí o ẹ lè ti ìlú wá kẹ wá máa lé ìyàwó tí ìyàwó sọ pé òun tó bá jẹ́ yẹn kó máa lọ ọkọ yẹn sọ pé ó ti rí pé ẹ jẹ́ ká jáde síta ká lọ sọ̀rọ̀ ló sọ pé ó tì
ọkọ wa sọ pé òun fún ọ ní 7 days 7 days ọmọ wa bẹ̀rẹ̀ sí ń sick ọkọ wa tún wá àtúkọ̀lẹ̀kùn ṣọmọ yẹn ó ti ń sick àbí bá dúró náà sọ pé òkè bàbá ti lọ pe àwọn èèyàn pé kó máa ṣe oògùn àbí pé òkè àwa náà ní àdúrà lọ́rọ̀ kan wọ́n jìjọ wádìí sí ọmọ kọ̀ọ̀kan òkú ọmọ kọ̀ọ̀kan irú àwọn culture àti tradition tá à ń sọ̀rọ̀ wípé kò yẹ kí tó máa interfere then tradition mi láti change nísìnyí àwọn obìnrin jẹ́ àwọn tó lose jù because ọkùnrin tí wọ́n ti wà nínú culture àti tradition kí ọkọ máa ná ìyàwó tí ò sí nǹkan kan tó wà wrong ẹnìkan tá a ní case pẹ̀lú nsìn ìyàwó kẹta ló wà first wife kú second wife sá lọ third wife tún ti kú lílù ní kò dẹ̀ sí nǹkan kan tó wà wrong ibo ni tradition àti culture wípé kẹ́ mú ọmọ obìnrin kẹ́ fẹ́ sínú ilé kẹ́ sọ di òun láti stop iṣẹ́ nǹkan tọ́kọ ẹ bá sọ ló máa ṣe nǹkan tí irú àwọn kinní yẹn ti change àwọn obìnrin yẹn gan ò gbádùn ilé ọkọ. so nǹkan tá à ń sọ ń sìn barista ni pé ọ̀pọ̀lọpọ̀ wọn culture àti tradition tá à ń sọ yẹn kò really lè kò lè nísìn á yọ nǹkan tí ò da nínú culture á dín nǹkan tó da mọ́. barista tábà wo ń pa ti oníyàwó dé ọlọ́kọ̀dọ̀ oníyàwó dé ọ̀hún bàbá wa láyé ìgbà yẹn èmi ò rò pé ó máa fẹ́ yàwó méjì mẹ́ta ìyàwó kan á sọ pé ẹ lè fẹ́ yàwó méjì mẹ́ta o bó bá ṣe wù wọ́n ni bó ṣe wù wọ́n kò bẹ́ẹ̀ ni. irú yẹn sì ní òde sí yìí tí bá sọ pé bí wà pẹ̀lú dámì báyìí sì yìí mi ò tẹ́lẹ̀ sọ pé mo ní girlfriend gan ká tó sọ pé bí mo fẹ́ gbé ìyàwó mi wálé tradition culture wo la wá ń sọ o mọ sọ fún dámì pé kíní yẹn ò lè ṣiṣẹ́ mọ́ nísìn. nǹkan tí èmi ń sọ tèmi dìmú ní kókó ni wípé àṣà àti ìṣe ilẹ̀ wa kí a má ṣe kìnnì kí a má yí padà ní àwọn ètí ó da nínú ẹ̀ tá mọ̀ wípé kò pa anybody lára ṣe understand but ìtẹ̀yìn sọ nípa ká máa fẹ́yàwó méjì bó ṣe rí tẹ́lẹ̀ àṣà ìṣe wa náà ni bó ṣe rí tẹ́lẹ̀ nìyẹn gbogbo bàbá wa ta ló níyàwó kan. nǹkan tó ṣẹlẹ̀ ni wípé láyé ìgbà yẹn kódà kan tí mo máa sọ kí bàbá alẹ́ yìí o èèyàn báyìí ló ń pọn ìjọ oṣẹ́ ti jẹ́ iṣẹ́ ti mú sẹ́yìn lè ṣe ń sìn yìí. consistent farming náà ń ṣe oúnjẹ pọ̀ ayé ti lé tí bá lówó láti tọ́jú ìyàwó méjì mẹ́ta ńkọ́. dream tí mo ní ó tóbi gan kọ́kọ́ mi tó lè sọ pé òun fẹ́ fẹ́yàwó kejì àbí kẹta. dream tèmi lè jẹ́ kí mú un láti fẹ́yàwó méjì mẹ́ta. ẹ̀dúró mi ní kó má fẹ́ ṣùgbọ́n ẹ̀dúró tó bá ti lè ṣe gbogbo tí mo kà lẹ́ni. ní gbogbo mi ì láti ṣe gbogbo ẹ̀ tán. àkọ́kọ́ bẹ́ẹ̀ ni wípé gbogbo ọmọ tí mo bá bí kò sí kankan tí mo fẹ́ bí sílẹ̀ yìí. èmi ò ní láti ṣe yẹn níṣe. barista ṣe òfin mú mi fún yẹn. mẹ́wàá bẹ́ẹ̀ náà. ṣòfin mú mi fún yẹn ni. barista ẹ̀dá sọ̀rọ̀ ọ̀rọ̀ fi kọ́ là ń sọ ìyọ̀rọ̀ pàtìyàwó là ń sọ. ẹ sọ wípé tẹ bá lágbára láti tí n bá ṣe ṣo máa mú mi sí ni. mo máa ń mú yín sí. òun mo sọ pé ṣòfin mú mi òun ni mo ṣe ń bèrè lọ́wọ́. òfin kọ́ là ń sọ àṣà àti ìṣe là ń sọ. ní ìgbà yẹn àwọn bàbá wa tẹ̀ ń sọ yìí. wọ́n fẹ́ yàwó méjì mẹ́ta mẹ́rin. wọ́n dẹ̀ ní ipá láti tọ́jú wọn. àwọn tá à ń sọ wọ́n ń bulẹ̀ ṣòwò ni kò sọ̀rọ̀ pé wọ́n lọ sí. gbogbo ọkọ aláwọn tó jẹ́ pé farmer tó jẹ́ pé wọ́n kàn struggle wọ́n yìn mọ́ adẹ̀ní àwọn olóyè tó jẹ́ pé wọ́n lówó wọ́n kàn fẹ́ lọ. ẹ wáyé sí gan barista kábíyèsí mi gan àti níyàwó méjì gan a máa ṣe bá gan pé báwo tó yẹ pé tẹ́lẹ̀ báyìí tó bá ń náwó ń gbé bí Damilola sì wà tó ṣe pọ́n yìí tó bá nígbà yẹn tá à ń sọ kọjá tó gbọ́ tó ń sọ̀rọ̀ pé kọjá rí tán tó bá lọ ọ̀dọ̀ ọba Èkó bẹ́ẹ̀ yẹn o lè má padà lọlé. ọmọ agbẹ́sẹ̀ lè bí. a sọ fún ẹ pé kò tẹ̀ ṣerú yẹn lè ṣẹlẹ̀. kò sí yẹn mọ́ kò lè ṣẹlẹ̀. ẹ wo mo like bí barista ṣe bá wa yànnàná ẹ̀ wọ́n ní pé àṣà àti ìṣe ṣe kókó ṣùgbọ́n kí a gbé yẹ̀wò dáadáa ká wo èyí tó dá ń bẹ̀ ká preserve ìta bá rí pé ó kù díẹ̀ káàtó ká yọ wọ́n dẹ̀ ti sọ pé àwọn èèyàn ẹlẹ́ran ara bíi tiwa náà ló dáṣà ilẹ̀ and based on their exposure àwọn nǹkan tí wọ́n rí ń gbà àwọn experiences wọn náà fi dá àwọn kíní ilẹ̀ ayé tá dẹ̀ ti wà ayé ti change nǹkan ti yí padà. barista nípa ìtọ́ máa ń pè ní traditional marriage kí ni nǹkan tó jẹ́ traditional agbára wo ni traditional marriage ní torí àwọn sọ pé traditional marriage ọ̀tọ̀ church wedding ọ̀tọ̀ ìfìdí kan ọ̀tọ̀ registry ọ̀tọ̀ kí nìyẹn ní ṣe torí culture náà nìyẹn náà tá à ń sọ yìí náà. ṣẹ́rí òfin recognize marriage méjì that is marriage òfin
which is registry. Gbogbo local government office ló ní marriage registry. So tẹ́ bá lọ síbẹ̀ wọ́n á fún yín ní tẹ́ bá ti ṣe gbogbo nǹkan tó kọ wọ́n á fún yín ní marriage certificate. Then the second marriage tí òfin tó recognize ní traditional marriage. That is marriage in the traditional way. Tó jẹ́ pé òfin tradition kì í ṣe òfin law, òfin tradition. And ìyẹn kò really sí marriage certificate, bride price nìyẹn. So tẹ́ bá ti san bride price obìnrin níwájú òfin ẹ ti marry nìyẹn. So it's either ṣé ìyàwó yẹn wá ní tó ti bá wá ṣe àbí nǹkan kan ṣé ìyàwó yẹn lè gbé mi lọ sílé ẹjọ́ lórí traditional marriage. Lórí traditional marriage. Tradition tẹ́ fi marry ló máa determine. So ìyẹn lè máa lọ sí customary court. Tẹ́ bá dé customary court ẹ rí pé judge kan ló wà ńbẹ̀ kì í ṣe magistrate. President ló wà ńbẹ̀ ẹni tó jẹ́ pé ó mọ òfin àti traditional law tó máa sọ pé okay according to tradition tẹ́ fi marry. Ìyẹn ló máa fi judge. Kò sí nǹkan tó ń jẹ́ white àbí white marriage lófin. No. White tó ń sọ white wedding tó ń sọ was when Queen Victoria ní London ìgbà tó marry ó wọ white lace. Nígbà yẹn àwọn ọba àti kings àti queens àwọn queens wọn ń wọ kíní but òun ló kọ́kọ́ wọ white lace yẹn and it was very beautiful. Àwọn olówó àwọn òṣèlú bẹ́ẹ̀ wọ́n á pè ní white wedding nítorí nǹkan tó wọ̀. Òun làwọn èèyàn wá copy bí tó ń sọ white wedding tó wọ lace Queen Victoria yẹn lọ fi ṣe but it is not in the law. Tẹ́ bá ṣe white wedding church the pastor kò wà certified lófin láti join yẹn. So tẹ́ bá ṣe yẹn you are not ẹ kàn ṣe celebration. Ọkọ̀ káwọn èèyàn lẹ́nu jọ ni. Ẹ ṣe barrister. Barrister lórí ìta ń sọ yìí torí ọ̀rọ̀ yẹn kì í díẹ̀ Damilola dẹ̀ mẹ́nu bàbá ṣe bẹ̀rẹ̀ ètò yẹn oríṣiríṣi kan lè máa gbọ́ pé tó bá fẹ́ wà nílùú wa yìí ó lóúnjẹ tó gbọ́dọ̀ jẹ mọ́ ọkùnrin kan kò tẹ́ gbọ́dọ̀ ṣe mọ́ tó bá ṣe nǹkan kan máa ṣe bí nǹkan tẹ̀lé star sọ ní ìdáwọ́kọ́ sọ domestic violence bí ọmọ ọlọ́mọ jẹ́ pé bó ṣe ń ṣe lé ẹ̀ lélẹ́yìí tó ti mọ lára tó yẹ pé kò lè máa fi ẹ̀wà àti kíní ṣe á wá dé wọ́n á sọ pé ó ti fẹ́ wá ẹ̀wà àti gàrí yóò gbọ́dọ̀ jẹ mọ́. Barrister gbogbo wọn yẹn tó dẹ̀ ń affect ọ̀pọ̀lọpọ̀ ìgbéyàwó ẹ bá mi sọ̀rọ̀ sí yẹn tó dẹ̀ mọ̀ gbogbo òdú náà lónìí kí ni irú ọmọ ìgbéyàwó lè ṣe sí i. Problem tó wà bẹ́ẹ̀ ni pé nǹkan tèmi máa sọ ni pé tẹ́ bá ti fẹ́ mú ìyàwó tẹ́ bá ti fẹ́ mú ọkọ tó bá ti jẹ́ nǹkan tó jẹ́ pé decide tradition ò lè choose ìyàwó tradition ò lè choose ọkọ tradition ẹlòmíì ẹ̀ lè fẹ́yàn ta ń láti jẹ́ ara ibi. In fact last year wedding kan wà tó jẹ́ pé kò sí ẹbí ọkọ tó wá nítorí pé wọ́n sọ pé nílùú wọn fẹ́ aráàta but ilé ó kàwé lẹ́kọ̀ọ́ ó pàdé ẹnìkan tí òun ṣe kí so àwọn fámìlì ọkọ ò wá wọ́n sọ pé wọ́n fẹ́ aráàta ìlú wọn so nǹkan tí mo wá fẹ́ béèrè lọ́wọ́ wọn ni pé ṣé nílùú wọn gbogbo marriage tó wà gbogbo ẹ̀ ló dùn tó jẹ́ pé wọ́n fẹ́ra wọn tó jẹ́ pé wọ́n fẹ́ra wọn ṣé gbogbo ẹ̀ ló dùn a lọ wo ìlú tá à ń sọ yìí ni ìlú tó jẹ́ pé tí ọkọ bá kú báyìí wọ́n gba gbogbo nǹkan so mo á wò pé kí ni àǹfààní ṣe mọ̀ pé ká ní pé ó dùn ni tó jẹ́ pé kò sí violence kò sí domestic violence kò sí èébú kò sí problem á sọ pé àwọn ilé wọn ṣe wọ́n yàtọ̀ but tí gbogbo problem tó ń ṣẹlẹ̀ nílùú yẹn náà ló ń ṣẹlẹ̀ ń bí so kí wá ní àǹfààní tẹ́ ẹ sọ. Barrister wàá gbọ́ mi tí ẹ pé ẹ tó bá ti bímọ tán báyìí o gbọ́dọ̀ lóṣù mẹ́ta ní nílùú wa kan lọ́mọ tí ò kúrò lẹ́kọ̀ọ́ tí ò kúrò ń kí ní rí. ìgbà tá a ṣe program yìí obìnrin kan pè ó sọ pé ìgbà tó fẹ́ òun tó gbóhùn lọ kí àwọn in-law ẹ̀ pé wọ́n fòun lẹ́ wọ́n sọ pé àkíní ó jókòó sí pálọ̀ ilé tiẹ̀ so ọkọ ẹ̀ àtọ̀nkúlẹ̀ wá lọ síbi balcony so ìgbà tóun ti wò round remote àbí nǹkan ló wá tó wá fẹ́ súnmọ́ wọn ní balcony tó kọ̀ gbọ́ wípé má gbàgbé tó bá ti ṣó ti lóyún yẹn ni òun gbọ́ tóun fi dákẹ́ pé
ó wá tẹ́tí ó sọ pé ó ti pé má gbàgbé tó bá ti lóyún wàá mú aláǹgbá kan nílé ẹ pa ẹ yan ẹ roast ẹ wàá tọ́jú ẹ títí di ọjọ́ tó bá bímọ wàá wá fi aláǹgbá yẹn ṣe pepper soup fún tó máa mu wípé àṣà wọn nìyẹn so that ọmọ yẹn ò ní epilepsy obìnrin yẹn bá wò ó pé bí wọ́n ṣe fi ilé yẹn láì báyìí ó ṣe block number ọkùnrin yẹn ni pé wọ́n á mú so ìyàwó ò ní mọ̀ nǹkan tóun jẹ ṣọ́rọ̀ mi yẹn tẹ̀nà tó lọ sí àwọn bíi Warri Delta kan tí mo rí pé tó bá ti marry ọkùnrin ò lè fún ìyàwó lówó kò gbúdọ̀ ọkùnrin ò lè san owó bí ká pàdé ní bus nísìn kọkùnrin mi sọ ọkùnrin mi ò lè kò lè bẹ́ẹ̀ ni tó bá ní àfẹ́ pẹ̀lú ọkùnrin mi first child ẹ̀ máa kú ṣẹ́mọ̀ and it's a very serious thing wọ́n sọ pé tóun bá òun ò lè gba owó lọ́wọ́ ọkùnrin ọ̀tọ́kùnrin bá òun láti mú owó tí ọkùnrin fún kó lọ fún ọkọ ẹ̀ tí ò bá ṣe business ọkọ ẹ̀ máma ẹni tó bá wà ń bẹ á ti máa gbọ́ gbogbo eléyìí ó serious it's not mo mọ àwọn èèyàn mo mọ àwọn èèyàn then tí ọmọ bá ń sick wọn kọ́kọ́ lọ wò pé ìyàwó ti ṣe nǹkan wípé ṣó ti lọ ní àfẹ́ pẹ̀lú ọkùnrin míì ó ṣáà ti ṣe àṣemáṣe so gbogbo àwọn kinní yẹn ó jẹ́ nǹkan tó jẹ́ pé ó máa ń fa problem. Barrister ìwádìí ká sọ̀rọ̀ bride price nílẹ̀ Yorùbá wa máa tẹ̀ ń sọ pé àtà ọmọ ṣùgbọ́n àwọn Igbo in fact at some point it was a trend on Twitter pé àwọn owó táwọn people yìí máa ń gbà nǹkan tí wọ́n kọ yìí ó pọ̀ ṣíyàn máa wá torí pé wọ́n kọ nǹkan tó pọ̀ èèyàn ò ní fẹ́ ọmọ ń bẹ̀ ni àbí báwo ni ọkọ àti ìyàwó tó fẹ́ fẹ́ra wọn tí wọn ò dẹ̀ ní much. Dami ó wá dàbí nǹkan àwọn aráàlú bẹ̀yẹn náà wọn náà máa ń gbádùn ẹ̀ gidigidi dáhùn pé bó yẹn bá ṣe pọ̀ sí òní ni wọ́n ṣe máa ń dùn sí pé wọ́n tún máa ń gba kẹ̀kẹ́ náà pẹ̀ púpọ̀ iye báyìí lọ́ní ká san wọ́n gba náà pẹ̀ ó dà ń pa àwa Yorùbá la lẹ́yìn díẹ̀ tó gbé kí ló ń bá ta ó dà ń pọ̀ wọ̀nyẹn bó yẹn bá ṣe pọ̀ tó. àwọn ọkùnrin wọn kí wọn ẹni fẹ́ sì tẹ́rí ní sí ìyẹn ó o dà ń pé sí ẹni ìyẹn nígbà kan ẹni tó ẹ máa rí pé ọmọ Igbo mi 35-40 kò yí pé kò rọ́kọ bó ẹni tó fẹ́ kò really ṣe ìyẹn máa lọ ṣiṣẹ́ bí akúra ìgbà tó bá máa fi pé 60 yẹn ẹ̀ṣẹ̀ máa sọ pé ó lówó lọ́wọ́ ẹ̀mọ̀ ó máa farúgbó àwọn ogun á ti ṣe jẹgẹjẹgẹ and ayé ta wà nísìnyí ṣe mọ kí gbogbo afẹ́ra wa young kájọ máa spicy. kílẹ̀ fẹ́ sọ sí ti oní ìtì Dami sọ. mo lọ sí wedding kan Imo State ni but nísìnyí mi ò rántí ìgbà tó fún wa ní bread list grinding machine méjì wà níbẹ̀ ọ̀kadà kan ló wà níbẹ̀ kò tí grinding machine méjì ọ̀kadà kan ìfàgbà tá a rí list inú bí àǹtí mi that is mama ọkọ ó rìn kúrò níbẹ̀ wípé kí ni wọ́n sọ pé nítorí ọmọ wọn lọ sí school ó ṣe masters so bó ṣe ní lè máa fi san and that is why tó jẹ́ pé rí pé a lot of girls níbẹ̀ yẹn wọ́n wà nílé tòótọ́ because they ma charge but èmi wá bí wọ́n pé ṣé poor people ló marry ní ìlú yìí ni because nínú gbogbo wọn tó jókòó tọkọ list ẹ rí pé púpọ̀ nu wọn akóṣẹ ni àbí báwo lọ ṣe ń sọ ẹni tí ò ní owó pé wọn ò lówó lọ́wọ́ but wọ́n marry pé báwo wá ni wọ́n sọ pé ẹ ó ní bó ṣe máa ń ṣe so ẹ tún gbọ́ wípé níbí wọ́n ń sọ bride price tán that is ẹ lè san tán wípé ẹ máa san lọ ni well nǹkan tá àwa kan ṣe. àdìsá ṣàmọ̀ pọ̀ wọn tradition mi wà Dami tó jẹ́ pé ó dà ń pọ̀ wọn lẹ òkè lọ́wọ́ yẹn wà tó máa ní kí tó fẹ́ yàwó báyìí. wọ́n láti lóyún. wà oyún tẹ̀ kọ́ wọ́n máa ní kó sùn báyìí ó ní iye ẹgbà. tó jẹ́ pé ọ máa nù ẹ́. ọ máa ń ṣe lọ́fà tẹ́lẹ̀ ọjà kájí. mo ti rí fídíò yẹn rí. tó jẹ́ pé ọ máa nù ẹ́. ọ máa ń ṣe lọ́fà tẹ́lẹ̀. bàbá ṣe máa ń wò pé bàbá ṣe kan ń sọ bẹ́ẹ̀ náà ní bóun kọ́ tá à ń sọ yìí Dami àwọn èèyàn náà ló ń ṣe náà. nǹkan tó ṣe ní. èmi ò ní lọ sọ pé mo lọ kúrò pé mo wá lọ sùn Dami bó ṣe pọ́n tó ṣe kinní tó yìí. ẹ lè jẹ ìgbà torí mi. kọ́ gbogbo. àwọn ọ̀tá tó jẹ́ pé àwọn náà wà náà jẹ́ pé ṣé wọ́n ní. torí ẹ̀ náà ṣe máa ń kì wá ní pé ìjàkadì. ṣé ìwọ gbà kéèyàn ṣe yẹn fún ẹ.
Wọ́n ṣe mọ́ ni. So tó bá jẹ́ tẹ́lẹ̀ ńkọ́? Bá ń gbé tẹ́lẹ̀ ni. Irú ọmọ tó pọ́n báyìí. Ẹfẹ́fẹ́. Ẹ máa jà ní wọ́n náà wọ́n ni. So kí dọ̀bálẹ̀ kọ́ máa bómi nídìí. Ẹ̀yẹn kọ́ ni tiwa. Ẹ̀yin ṣe yẹn. Ọkùnrin méjì ó máa fẹ́ sára. Tí nínà yẹn ńkọ́ ṣé kí ló rí sí yẹn? Kéèyàn dọ̀bálẹ̀ kọ́ máa nàyàn kọ́ máa bóyàn. Ìyẹn ò dáa. Àmọ́ ń ṣe. Violation náà nìyẹn náà. Violation of human rights. Kò má dáa. Dáwọn fẹ́ sọ kan pa ti bì ní àbí nǹkan kan gbé. Nǹkan tó ṣẹlẹ̀ ni wípé ó níbì kan níbì ni. Tí ìyàwó tó bá ṣàṣe má ṣe níta, first born ẹ̀ máa kú. Tí first born bá kú tán, ìkejì á tẹ̀lé, kẹta tẹ̀lé. Wọ́n wá ní ọba tó wà ń bí ẹ̀ nísìn. Ó ti ré ègún yẹn kúrò lórí àwọn. Barrister mọ́ yẹn dà. Ẹ dúró ó ti ré sórí obìnrin. Ẹ dúró náà ó wá ti ré sórí obìnrin. Nǹkan tèmi wá sọ ni wípé àwọn ọkùnrin ibẹ̀ yẹn kọ́ sáwọn ò kí ń ṣàṣemáṣe, àwọn náà ò ṣe kú. Ó yẹ kí kíní yẹn kó balance culture wa ó wà. Ara wàhálà tí mò ń sọ wàhálà kí ni culture àti tradition nìyẹn. Kọ́kú fi gbogbo wálẹ̀ ká máa ṣe bó ṣe wù wá lọ. Kọ́tẹ̀ yọ gbogbo àrùn ṣe kí ló dé gbogbo wàhálà ló dálẹ̀. Ìlú tí kò bá sófin kò ṣẹ̀ṣẹ̀. Kò possible ká kò máa live free life. Báwo la ṣe lè free life gbé wọn rí? Òfin ti wà, òfin wà. Ṣẹ́rí kò equal. Òfin nǹkan tẹ́lẹ̀ máa fi mọ̀ pé tradition àwọn ọkùnrin ló ṣe ní pé favour ọkùnrin. Láti òkè délẹ̀ gbogbo tradition ìlú tẹ́ bá lọ ọkùnrin ló favour. Bẹ́ẹ̀ni àwọn ló ń ṣe. Àdìsẹ́ wa ṣe nǹkan tẹ́ ń sọ ni pé ọkùnrin ló wá ṣe nìyẹn. Ọkùnrin ló ń ṣe, àwọn ló ń ṣe òfin. Ọkùnrin ló ń ṣe òfin. Ẹ ṣe. Every culture tẹ́ bá every culture. Because mo like barrister. Ọmọ wà factual. Sọ yẹn mi ò lè Ọmọ wà factual. Ọ̀sẹ̀ máa ṣọ́ wọn abẹ́ ńgbà tó ń ṣe. Ọkùnrin ló ń ṣòfin àwọn tanibalẹ̀ ta lọ́ba. Nígbà kan ṣé obìnrin gan lè sọ pé òun fẹ́ joyè rárá ṣá nílùú kan. Àwọn ọkùnrin ló ń ṣòfin tó dáa. Barrister sọ àwọn ọkùnrin ló ń ṣòfin lẹ́fẹ̀ẹ́. Because àwọn tó bá kọ́kọ́ dé ibì kan warriors ni wọ́n. Àwọn ló jagun tó secure ibẹ̀ yẹn. Àwọn tó jẹ́ pé tí nǹkan kan bá ṣẹlẹ̀ àwọn ló máa dìde, àwọn ló máa ṣe òfin because àwọn ni ajagun ibẹ̀ yẹn, àwọn ni balógun, àwọn ló máa so àwọn ló ń ṣòfin, ọkùnrin ló ń ṣòfin. Barrister àwọn tó jẹ́ wípé ọ̀rọ̀ nǹkan tá à ń sọ ìlú tá à ń rẹ́rìn sí àbí nǹkan dá mi àmọ́ náà wọ́n lé tó jẹ́ pé ó ti ń fa wàhálà báyìí torí bá ṣe ń ṣètò ilẹ̀ máa rí nọ́mbà nígbà tí lórí amóhùnmáwòrán ẹ̀rọ wọn ẹ̀rọ dára tèmi àti kíní ẹ̀rí nọ́mbà Barrister gan bóyá àwọn nǹkan tá à ń sọ yóò ń ṣẹlẹ̀ Barrister ọmọ tó ń ṣẹlẹ̀ sí wọn báyìí tó yẹ kó rọ tradition jẹjọ ló ń gbò jẹ́ kíní jorí eku kọ̀ọ̀kan kíkí lọ kí lè lè tẹ́ bàbá mi sọ fún wọn dá mi torí ó ṣe ń ṣẹlẹ̀ ńlé báyìí. Tradition o 2 years ago ìgbà tí mo bẹ̀rẹ̀ program mi obìnrin kan wá ó sọ pé òun àtọkọ ẹ̀ wọn ò tí ní àṣepọ̀ for 6 years wọ́n dẹ̀ jìjọ ń gbé nínú ilé wípé ọkọ ti mọ̀ pé òun ò ṣe in fact ọkọ ní problem kò sọ lòun wá mọ̀ pé wọ́n deceive òun fẹ́ but òun ṣáà try òun ṣáà ní ọmọ but wọn ò jìjọ sí mọ́ but òun ò lè lọ nítorí pé tradition culture ni pé tóun bá lọ wípé àwọn ọmọ ẹ̀ nǹkan máa ṣẹlẹ̀ sí wọn sóhun kọ̀ wà nínú ilé pẹ̀lú ọkùnrin yẹn dẹ̀ mọ̀ pé kò lè lọ pé kó máa lọ wípé for 6 years pé bóun kàn ṣe máa wò ní ẹ because tradition ò lè jẹ́ kó lọ síwájú òun ò fẹ́ kí àwọn ọmọ ẹ̀ kó kú. Ìgbà tí the same thing tí obìnrin kan ìgbà tó wọ́n jìjọ pàdé ìlú òyìnbó wọ́n dé ìgbà tó wá dé bí iṣẹ́ mọ̀ ìgbà tó wá máa sọ ibi tẹ́ fẹ́ ra sí yìí o a ní àṣà a ní kinní tẹ́ bá fọṣọ aṣọ ẹ̀ ò lè sùn síta mọ́jú lórí wáyà so tẹ́ bá fọ ń láti ká wọlé ní that same day aṣọ gbúdọ̀ then ojoojúmọ́ ló máa sọ ọbẹ̀ kò lè jẹ́ ọbẹ̀ àná nìyẹn wò pé nǹkan tá ti jíjọ jẹ nílùú òyìnbó tó yẹ pé a máa ṣe bọ́ ṣe bẹ̀ so after ó ṣe kinní ẹ̀ ó ṣe fún bí ọdún méjì ó sọ pé òun ò lè máa lọ sọ́jà lójoojúmọ́ òun á máa lọ ra tòmátò lójoojúmọ́ so ó bá sọ bá ṣe ń ṣe ní ẹ̀ ṣé mo wọ́n ti ẹ̀ fẹ́ gbọ́ eventually obìnrin ṣẹ́rí ibi tí àṣà ti tradition tó bá ti wá fẹ́ di ìnira tó ti fẹ́ di nǹkan tíyàn ò lè gbà mọ́ ìyàn láti fi tradition sílẹ̀ because èèyàn lójú and nǹkan tó bá fẹ́ ju ẹ̀mí lọ ní àgbọ́dọ̀ gbà fún nǹkan ò lè ju ẹ̀mí lọ because àwa la dá sílẹ̀ kò sí nǹkan kan tó wà láyé tó jẹ́ pé kò sí àṣà kan kò sí culture kò sí tradition èèyàn ló ṣe. Nǹkan tẹ́ sọ tó dùn mọ́ mi nínú ojú ẹ̀ mọ́
wípé àwọn ọkùnrin ló ṣe àṣà. Ìyẹn náà ló máa tẹnu mọ́. Ó sọ̀rọ̀ pé mo tẹnu mọ́ bó ṣe rí nìyẹn. ló ṣàṣà ń gbé. Àwọn ọkùnrin lọkùnrin. Àwa ò sọ pé kì í ṣọkọ. O kò lè ó láti yàtọ̀ síra wọn náà. Ṣùgbọ́n ẹ gbọ́dọ̀ máa mú àwọn kankan jẹ. Àwọn ọkùnrin míì wà ẹni tí ò lè bọ́ ìyàwó kan tó ń bọ́ mẹ́rin. Ọkùnrin míì wà tó yẹ kó tó bá ti bí mọ́lẹ̀ báyìí kò tiẹ̀ ní bìkítà fáwọn ọmọ. Ní ayé tí a wà nísìnyí tẹ́ bá rí the way táwọn obìnrin ṣe ń struggle. Tẹ́ bá rí àwọn obìnrin míì àwọn ní breadwinner inú ilé wọn ọkọ wọn ò tiẹ̀. Torí àwọn bàbá wa ti bọ̀ wọ́n ìyá wa ọ̀pọ̀ ti bọ̀ wọ́n ìyá wa jẹ́ púpọ̀ náà ní barista. Bàbá wo ló ìyá mélòó lẹ́rí tó gbádùn ilé ọkọ? Wọ́n ní kó jókòó sílé Ọlọ́run máa lọ kó bọ́ sí ìyá mélòó lẹ́rí tó gbádùn ilé ọkọ? gbọ́dọ̀ máa ṣe mọ́ra wọn. So gbọ́ akamase mọ́ bá àwọn ọkùnrin tó wà ń tàn sí wọn wá fẹ́ ní kankan ṣe mọ́. Ẹ gbé obìnrin 10 sílẹ̀ kẹ́ni báwo ló ṣe rí nínú ilé yìí most of them àwọn ló ń sanwó school ló ń ṣe gbogbo ẹ̀ ẹ̀dẹ̀ fẹ́ méjì ẹ̀ fẹ́ mẹ́ta ẹ̀ fẹ́ mẹ́rin ẹ jẹ́ lọ bá ẹnẹ́rì tẹ́ fi lè bá ẹ̀rí wà àwọn ọkùnrin pọ̀ ẹ̀rí wà ṣe báwọn náà máa gbóríṣiríṣi látọ̀dọ̀ obìnrin women are going through a whole lot. ọkùnrin ò go through a whole lot. kí lọkùnrin go through? ọkùnrin ò go through a whole lot. ẹ̀yin tèmi nílé àti fi ọ̀rọ̀ jomi tó rọrọ̀ pẹ̀lú àwọn ará ilé àbèrè lọ́wọ́ wípé ṣé mélòó lọ́hùn wí ni èwo ló dá ṣéyàwó kan ṣéyàwó méjì wọ́n ní nǹkan kan tàbí kejì tí wọ́n fẹ́ sọ fún wa kí a lọ bọ́kọ̀ tí àwọn ará ilé fẹ́ wí. mẹ́ni o. mẹ́ńbo. ṣé ìyàwó ẹyọ kan ni àbí mẹ́lẹ̀ lọ́run? ìyẹn tójú sú mi ò bọ̀ tí nǹkan tó bí kàn rí sí ni pé bágbà bá ṣe gbé sí ni bọ̀ ò lè ṣe déédé kò possible. so mo lè sọ ọkàn bẹ́ẹ̀ ok kò sí ní oko ọmọ láìkì kan jù kan lọ gbà tó bá fẹ́ lè bẹ́ 1,000 naira má sọ pé mo fún wọn 2,000 kí irọ́ ló wà ń bẹ̀ bó lè ṣe déédé ẹ̀rọ ni kò sí pé yẹn lè ṣe déédé. lọ́rọ̀ kan sí ẹyọ kan ló dáa. lọ́dọ̀ tèmi ẹyọ kan dáa o ẹyọ kan dáa o bọ̀ ti gbogbo àríbá kan náà ẹni mi ò rẹ kò rẹwẹ́ ni mi kò fẹ́ méjì ó máa ń ní reason tẹ́lẹ̀ mi sì máa ń fẹ́ méjì ẹni mi ò ní lọ́kàn láti fẹ́ méjì rárá bọ̀ ìṣe sí ìyàwó ẹ̀yìn mi ló máa ń mú kẹ́lí mi fẹ́yàwó méjì mẹ́ta. muslim lè mi o confam lè mi o muslim lè mi o. ẹ ṣe gan sa kí ni ẹ fẹ́ sọ nípa ṣé mẹ́rin Ọlọ́run wí ni àbí ẹyọ kan? For my own no believe lórí ẹyọ kan. It is said that because tó bá ní méjì àbí mẹ́ta capacity ẹ lè máa gbé even for level ọkùnrin pé kó wà lórí ẹyọ kan for our own benefit because o lè ní ẹlòmíín sì lẹ́yọ kan gan capacity ò gbé tọ́kítọ́ tó bá ní méjì kò dẹ̀ sí pé tó ní méjì àbí mẹ́ta tó yẹ pé a satisfy gbogbo at the same time bí owó àbí. bí owó àbí ti nípa sexual kìíní tó a lè satisfy gbogbo wọn but it's better kó dúró lórí ẹyọ kan kó dẹ̀ fàdúrà tí. ó ní agbára díẹ̀ láàmì ọgbọ́n nǹkan tí ẹni yẹn sọ a sì máa sọ̀rọ̀ nípa ẹ̀ barista gẹ́gẹ́ bí owó dẹ́ni tó wò wá sílé nígbà tó yẹn sọ kí lẹ́kọ̀ọ́. ṣẹ́rí tí yóò bá ti lówó lọ́wọ́ ẹ̀ tí mọ̀ wá ẹ̀ tí owó bá wà lẹ́sẹ̀ máa mọ bí wà ẹ̀ bí mo ṣe ń kí yín bóyá torí pé mi ò tí arrive ní tí mo bá arrive bóyá màá máa wò ẹ kí mi lẹ́ẹ̀kan máa wò pé tí ẹ̀ mẹ́ta ló máa ń kí mi kí tó dá ṣẹ́mọ̀ tó bá wà. barista mú òfin ò sọ pé kí n má fẹ́ yàwó mẹ́rin tó máa ń wò. náà ẹ lè òfin sọ pé ẹ lè fẹ́ ẹyọ kan lẹ lè fẹ́. ẹ ṣe tí bá náwó láti fẹ́ méjì mẹ́ta. ẹ̀wọ̀n lẹ ti máa fẹ́ kejì tẹ́ bá ti ṣe court wedding bó barista jẹ́ kí kò yẹ ká máa sọ̀rọ̀ ìdáhùn torí. tẹ́ bá ti ṣe court ẹ̀wọ̀n court ẹyọ kan ni. ẹ̀wọ̀n yá. mo ní owó láti ṣe. ẹ ò lè ṣe ni. condition mo ti wá bá yín barista o ọmọ tó pọ̀n yìí o mo fẹ́ kú síbẹ̀ yìí o ìwé ilé ẹ̀rí o ìwé mọ́tò ẹ̀rí o business ẹ̀rí o. tẹ́ bá gbà wípé ókè o ìyàwó yín kì í ṣe lófin ẹ máa bára yín gbé but wípé ẹ ní marriage certificate ẹ lè ní méjì. ṣùgbọ́n a lè máa bára wa gbé. ẹ lè máa bára yín gbé. kò yé mi barista wọ́n lè máa bóbìnrin mi gbé. no ẹ jẹ́ ẹyọ kan yẹn náà ní bó ọ̀tọ̀ nìkan tí bá mo tún gbọ́ báyìí o. ẹyọ kan ni mo fìwé fẹ́ ní kóòtù ìkejì mi ìfìwé fẹ́ àlejò máa gbé. níbo ẹ ti rúfin. níbo mo ti rúfin. yes wọ́n rú. tẹ́ bá according to òfin ìyàwó kan lẹ lè ní tẹ́ ẹ bá dẹ̀ fẹ́ mọ́ ẹ divorce ẹ then ẹ lè wá gbé mi wá. then gan wọ́n lè ní 4 tó bá ti ṣe òfin fáwọn yẹn. no tó bá marry
ẹ lè ní girlfriend. Barrister àwọn òfin tẹ ṣe ló jẹ́ kàn èèyàn máa jí kíní ìṣe tó yẹ pé jọ́tọ́ bá wọlé tán lẹ máa dé kó ní kálukú mọ́ kọ́ sì wọ ẹyẹ kọ́ tẹ̀ sí wọlé nù. Tó bá tún wọlé mọ́ pé òfin lágbára. Ṣé kò dáa ká tó fún yẹn ká sọ fún àwọn sẹ́nitọ̀ kó máa wá tún yín. Kọ́ máa tún yín tó bá wọlé wọ́n máa lọ ṣẹ̀wọ̀n nínú ilẹ̀ tọ́wọ́ yẹn. Báwo lẹ ṣe máa rófin láyé tẹ máa wá fẹ́ lọ scot free. Wá tún lọ jẹ ní àlùkìyàwó. Barrister ní ìta mẹ́nubà yìí ẹ tún bá mi sọ fún ara lè culture tradition yìí ẹjọ́ ṣé àǹfààní wà ṣé wọ́n lè kàn sí yín náà bó ṣe lè kàn sí yẹn tún pe aago yín torí mọ̀ pé nínú ilé táwọn wò báyìí irú kíní ìṣẹ̀lẹ̀ gidigidi tí ọ̀rọ̀ tradition culture kan tó dáwọn lálẹ́. Báwo ni màá ṣe sọ ṣẹ́rí tradition àti culture kò le títí kó tún le ju ẹ̀mí lọ ẹ lè kọ́lé kí ilé wa wà more important ju ẹni tó kọ́ lọ kò sí culture àtọ̀run wa èèyàn ló bẹ̀rẹ̀ culture fún èèyàn and culture is ó wà according to nǹkan tẹ́ni yẹn mọ̀ ló fi ṣe culture so nǹkan tó mọ̀ nísìnyí ó ju nǹkan tó mọ̀ lọ́ngbà yẹn and the problem tí mo máa sọ fún yín ni pé tẹ́ bá ti fẹ́ ọkùnrin àbóbìnrin tẹ́ wá ń rí wípé àṣà ilé wọn ó ju ẹ̀mí lọ ẹgbẹ́ sílẹ̀. Barrister wọn mi ò ní sọ. Nǹkan sáyè mi bá sọ̀kan fún yín tó máa bà yín lẹ́rù nsìn. Barrister nǹkan tí mi wá rí níbẹ̀ ni wípé deception ó pọ̀ láyé tá wà nísìnyí. Tí bá wà deceived into a marriage. Mo wá wọ inú ẹ̀ tán a dẹ̀ ti ṣe court Barrister báwo la ṣe ṣe bí ilẹ̀kùn lẹ fi wọlé ilẹ̀kùn yẹn náà lead padà síta. Kò easy. ṣe rí. Barrister ó ti yí òfin ó ní kò easy. ẹ máa gbọ́ mo ẹnìkan wá bá mi marriage 3 hours ló last mo sọ fún yín ọjọ́ tó wọ́n ìwà nínú aṣọ ẹbí tí marriage ti dàrú nítorí pé ní marriage ni ó ṣe rí pé ọkùnrin tó fẹ́ ó níyàwó ó lọ́mọ 3 so tẹ wá wọlé ń sìn ṣe máa jókòó pa síbẹ̀. Kò sí ẹ̀ ṣe wọlé. But kò easy náà. Kò ṣe wọlé rárá. Then ẹlòmíì ìgbà tó marry tán ó wá rí pé gay lẹ́nu tó fẹ́ wípé ọkùnrin ó kọ̀ èèyàn sọ pé òun kọ̀ marry torí pressure bàbá àti ìyá wípé sókòó náà níyàwó sílé but kò ní mind kọkùnrin ìmíì máa wá. Oríṣiríṣi èèyàn máa parọ́ fún yín mo lọ́rẹ̀ẹ́ kan 40th birthday tó fẹ́ ṣe fún ìyàwó ẹ̀ ó fẹ́ ṣe surprise so ó wá bẹ̀rẹ̀ sí pé àwọn ọ̀rẹ́ ìyàwó mọ̀ ó ti rent hall ó ti jẹ́ ó wá pé màmá ìyàwó pé màmá kó máa bọ̀ láti ìlú wípé àwọn fẹ́ ṣe surprise party fún wọn sọ pé àwọn máa fìlú lẹ̀ pé òun ò wá jàre pé party wo lọ fẹ́ kí wọ́n sọ pé 40th birthday big kìíní ni ìyàwó á sọ pé 40 ta ni 40 ọjọ́ yẹn ló mọ̀ pé ìyàwó òun dàgbà jù òun lọ wípé ìbí kẹta ìyàwó ní first born ẹgbẹ́ third born wọn lòun meanwhile ìyàwó ti cover up gbogbo ó ti ṣe passport to another so ní ìyẹn bá ń sọ pé wípé kò possible náà wípé kìíní ni màmá sọ pé ṣé òun ò mọ ẹni tó bí wípé kí ni age kẹta wípé kó pe ìkẹta kó sọ age wípé kọ́ máa ní ọkọ bá jókòó so gbàtẹ́yìn wá find out pé gbogbo nǹkan tí ẹni yẹn sọ fún yín kọ́ ló jẹ́ gbà tó dẹ̀ pé ìyàwó sọ pé nítorí yẹn ló fi sọ pé òun fẹ́ rí mi tóun bá jù lọ ńkọ́ kò tiẹ̀ ìyàwó tún dìde bínú pé kó má máa tó bá ní nǹkan míì sọkò so àwọn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ yẹn máa jẹ́ kí èèyàn máa rò pé ẹ lè fi irọ́ márì èèyàn kẹ́dẹ̀ wá fi irọ́ dè mọ́lẹ̀ ẹni tó bá parọ́ fún èmi o tí mo bá débẹ̀ tí mo rí pé bó ṣe jẹ́ kọ́ yẹn òfin ó support in obtaining under false pretense deceit ọ̀parọ́ gbé yín wọlé ẹ lè jáde anytime tẹ́ bá fẹ́. Barrister ẹ pé nọ́mbà yín fún àwọn ará ilé nítorí mo yí tá mẹ́nu balẹ̀ ní dámì ọ̀rọ̀ yìí kí mo dẹ̀ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ilé wà tí kí ti ń ṣẹlẹ̀ àwọn míì wà tán máa fẹ́ bá yín sọ̀rọ̀ náà Barrister bá mi pé aago yìí tó. 0909 3214 942 0909 3214 942 fún calls àti WhatsApp.
ìtẹ̀mí rò bá ti sọ látàárọ̀ yìí dámì ni pé gẹ́gẹ́ bí barista ṣe sọ òfin iṣẹ́ àṣà tó bá di pé ó ti fẹ́ dájú ẹ̀mí lọ lèmi rò pé ká bá ṣe máa ká fọwọ́ wa kúrò lórí àṣẹ máa fọwọ́ wa kúrò barista ṣe máa ń sọ ẹ̀mí gangan lójú ẹ̀mí lójú ẹ̀yin tẹ̀lé ń bá wa ṣàwọn òfin ní ọ̀rọ̀ ti iṣẹ́ àtàṣẹ náà ẹ̀jẹ̀ bá wa ọba tó nẹ̀ dá ẹ bá gbé wálẹ̀ díẹ̀ ká lè gbé ìgbésí ayé rẹ̀ nọ́mbà tẹ̀ ń rí lórí wájú ọ̀dọ̀ mi bì yẹn ẹ kàn sí wa ń bẹ̀ náà ó ṣeé ṣe àǹfààní wà tó yẹ pé tẹ bá sọ náà tẹ bá dẹ̀ fún fẹ́ bọ́ ọmọ Nàìjíríà sọ a tún gbé yín wá sórí ètò ìjíròrò yìí lànà ní sọ́ọ̀tì ẹ̀ lè tètò ní sọ́ọ̀tì ẹ̀ Damisco. ẹ̀yin tèmi àníríjù báyìí lọ lórí ètò sọ́ọ̀tì ẹ̀ lẹ́ni ọmọ yín àbúrò yín olólùfẹ́ yín Àjàyí Olúwadámilọ́lá ni ìgbà tèmi àtìgbà tiyín ó máa ládùn ó máa lóyin ó dàbọ̀.